omi ló ń lò àkànbí olúwaṣínà àṣọdúnmọ́dún omi ló ń lò àkànbí olúwaṣínà àṣọdúnmọ́dún. Ipasẹ̀ omi ló ń lò mo ti kọ́ tẹ̀lé àfa mi wá sílùú Èkó tí mo wá ń já nọ́ọ̀sì fún ọmọ aláti ṣe tí n bá wá sí Èkó nọ́ọ̀sì ni mo máa wá ń já fún bàbá aláwìyé àmọ́ pé mo wá gangan ipasẹ̀ omi ló ń lò ni mo tọ̀ wá òun ló mú mi màkàn bí àṣìpa tó túmọ̀ sí wípé tí n bá gba mọ́tò lọ́wọ́ bàbá àṣìpa àlùbáríkà omi ló ń lò ní. omi àkànbí Mr. Wisdom ó lọ bẹ́ẹ̀. Àkànbí òkú oríire ìrírí tó dọjọ́ orí lọ ìrìn àjò kan tí ó yí sí omi ló ń lo Àkànbí mi o abẹ́ dúpẹ́ fọlọ́hún. Omi ló ń lo Àkànbí èèyàn gòbé omi ló ń ọba ṣípa ni nílùú Òṣogbo wọ́n k'Àkànbí adé kí n gbọ́ tún oore sí omi ló ń lò Àkànbí àbòyé àgbà. Wọ́n k'Àkànbí adé kí n gbọ́ tún oore sí omi ló ń lò Àkànbí. Àkànní àtọ́ bàbá àwọn tó ń tọ́jú mi nìyẹn lẹ́kọ̀ọ́ sọ pé ó ti fi wàrà tí owó lè rà ó ti gba àyè nínú ayé ọ̀pọ̀ èèyàn. Alákànní ọmọ tó bàbá ni a ò bá máa pè láńgẹ́lì bí ènìyàn àtó bàbá ó ti fi wá. Àwọn bùrọ̀dá mi nìyẹn ó ti gba àyè nínú ayé ọ̀pọ̀ èèyàn. Sọ wípé Alákànní ọmọ tó bàbá ni o àwọn bàbá pè láńgẹ́lì bí Àkànní o Àkànní Àkànní o Àkànní Àkànní o Àkànní Àkànní o Àkànní. Okay. Okay.